But why not? Kọ̀ọ̀kan wù mí náà ni. Àti pé ibi sọ́ọ̀tù títàlẹ̀ obìnrin tí wọ́n ń bẹ̀rù gbogbo ẹ̀. Ṣebí Coke, Fanta, 7 Up ló fẹ́ máa ta. Tó bá yá wà ní kí n jẹ́ kó máa ta pepper soup. Wà ní kí n jẹ́ kó mú ikú ọbì mọ́. Ká tó wí ká tó fọ̀. Wà ti to chair ní 2 mẹ́ta síwájú ta. Tí n bá béèrè, wà látẹ́gùn lásán náà wá gbà. Ká tó ṣẹ́jú pẹ́, wà ti gba àwọn ọmọ ìrọ̀lẹ́ ayé síṣẹ́. Àwọn ọmọ tí aṣọ wọn kì í dé dòdò. Ìyẹn ò ní ṣẹlẹ̀. Ọkọ mi, ẹ̀yin lè sọ pé kí n lọ ronú sí nǹkan tó bá wù mí láti ṣe. Kí wọ́n á sọ fún yín pé wọ́n á dá mi lóko. Mo ṣe sọ̀rọ̀ drinks náà. Ó sọ fún mi náà nìyẹn kó dẹ́ mú mi. Tó bá yá, èmi máa tún máa darí wa nǹkan tó bá tún kàn. Nǹkan tá a bá máa ṣe sí. Kò dáa o. Kò dáa o. Ṣé kò sí nǹkan mi tó fi bá mi sọ? Kí lẹ máa jẹ tẹ́ bá dé? Bóyá kò ṣe sẹ́wọ̀n. Mi ò ní pẹ́. Gbẹ̀mí lẹ́dí ẹ, àbálọ̀rọ̀ bá ní wọ́n máa dá fún, alálẹ̀ ò ní dá fún. Gúnùgún kì í kádùn, ẹni ò ní kádùn tọmọtọmọ. Ibikíbi dání ẹ wà, bí mo ṣe ń sọ yìí, a kò ní dá fún. Ẹni gbẹ̀mí lẹ́dí ẹ, bálọ̀rọ̀ bá ní wọ́n máa dá fún, alálẹ̀ ò ní dá fún o. Torí gúnùgún kì í kádùn o, ẹni ò ní kádùn. Ọkùnrin ló gbẹ̀mí lẹ́dí ẹ, obìnrin ló gbẹ̀mí lẹ́dí ẹ, aláàrọ̀ ò ní dá fún. Bálọ̀rọ̀ bá ní kó dá fún, alálẹ̀ ò ní dá fún. Gúnùgún kì í kádùn, ẹni ò ní kádùn. Ẹdí ẹ tí mo ti ń sìn láti kékeré méjì ẹ̀yẹ dàgùkọ́ di ẹ̀tọ́ tó wá jí ayé olè òní dá ẹni jí mi láti ẹ o ẹni jí mi láti ẹ bí mo ṣe sọ yìí àṣẹ ti balẹ̀ gbogbo nǹkan ni màá fi wẹ́ẹ̀dì ẹ̀mí gbogbo nǹkan ni màá fi wẹ́ẹ̀dì ẹ̀mí. Ìjọba lọ, Olúwa, máa jọba lọ, Olúwa, pátákó lè lóye, alágbára bá lè ṣẹ́gun, ìjọba rẹ̀ dùn mọ́ wa yé yìí, máa jọba Olúwa, máa jọba lọ, Olúwa, máa jọba lọ, Olúwa, pátákó lè lóye, alágbára bá lè ṣẹ́gun. Tani? Pastor John. Báwo dẹ̀ lọ? Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, èmi mo jẹ́ wàrà ẹ̀. Ìyanu ṣẹlẹ̀ kí àrẹ ìyá bàbá. Olúwa ṣeun. Ẹ pẹ̀lẹ́. Kí n lọ fi súùtì sí. Okay. Olúwa ṣe. Ṣé ti jẹun? Ebi ò pa mí. Àmọ́ má pẹ́ kó tó jẹun. Pẹ̀kẹ́. Èmi ò lè pẹ́. Pàápàá jùlọ nígbà tí mo tiẹ̀ ti mọ̀ pé kéèyàn máa pẹ́ jẹun máa ń fa kéèyàn yọkùn ńlá. O ní mi bú tẹ́lẹ̀ àbí kí ló burú nu kéèyàn yọkùn? Ṣé kùn ni kùn yìí? Ẹ̀yin ò yọkùn. Tẹ́ bá rá wọn tó yọkùn. Ẹ mọ máà tó máa ń ṣe Yorùbá fíìmù yẹn. Tó máa ń direct. Adébáyọ̀ Tìjàní. Àbí àwọn Babati, ẹ mọ Babati tó máa ń ṣe comedy. Tẹ́ bá rí kún àwọn yẹn, ẹ máa fọ́ yẹ́kẹ́yẹ́kẹ́ ni. Kí ni mo ṣe? Kí ló ṣẹlẹ̀? Kí tí ni?
Ṣé mo ti sọ fún ẹ pé kó yé máa sọ slang nínú ilé mi? Ọkọ mi, ìyẹn ò kí ń ṣe slang Yorùbá ni yẹ́kẹ̀yẹ̀kẹ̀. Mo mọ̀ pé Yorùbá ni, àmọ́ bó ṣe lò yẹn slang ni. Ẹ má bínú. Mi ò bínú. Àmọ́ ó yẹ kó mọ̀ wípé àwọn ìwà ayé kan wà tó máa ń lé ẹ̀mí mọ́ jìnnà sí yàn. Èrò lọ́run. Ọ̀tọ̀ ni. Ẹ tún má bínú. Kò sí wàhálà, but mi ò ní fẹ́ kó máa ta àwọn òfin mi nù. Mi ní ṣe bẹ́ẹ̀ mọ́ sá. Ọkọ mi, nígbà tẹ́ ń bọ̀, ẹ̀rọbìnrin kan tó ń pariwo pé wọ́n jáde yẹ wọ́n jáde yẹ gbé wọ́n jẹ́ tó ń pariwo tó ń ṣépè báyìí. Bẹ́ẹ̀ ni mo kúkú rí, àmọ́ kọ́ lóun bá a kọ́ àwọn èèyàn kan mọ̀ pé nǹkan burúkú ni kí wọ́n máa jí nǹkan ní nǹkan. Nǹkan burúkú ni. But then, ọkọ mi, ẹ̀mí mímọ́ tó ṣiṣẹ́ ìyanu ní ìsọjí tẹ́ tí ń bọ̀. Àti ẹ̀mí mímọ́ tẹ́ sọ pé ó máa kọ́ wa ní iṣẹ́ tí mo máa ṣe. Ẹ̀yin mọ̀ èèyàn wá sọ fún yín wípé adìyẹ tí mo jí lẹ̀ ń jẹ yẹn. Jésù. Kí ló dé tẹ́ wá pàtàkì láìsẹ̀ tí rẹ̀ kí ló ṣẹlẹ̀? Olúwa ṣe yìí. Àmọ́ mo fẹ́ lọ́wọ́ kí n tó jáde kó fi ra chicken. Òótọ́ ni o. Ẹ má bínú ṣẹ́ṣù ni. Èṣù ló ní kó lọ jí adìyẹ. Ìwọ ìyàwó pásítọ̀. Èṣù ni kò ṣáà lè jẹ́ mi mímọ́. Èṣù ni àbí ṣé ẹ̀yin ò mọ̀ pé wọ́n máa ń ní pé an handle man, in fact woman is the workshop of the devil. Iṣẹ́ èṣù ni àbí ẹ ti gbàgbé pé ẹni pé kí n má ṣiṣẹ́. So nítorí pé mo ní kó má tàbí ẹ̀ ló ṣe lọ jí adìyẹ. Maybe the devil has just decided to employ my idleness. Alàgbà Jòhánù, ẹ ti gbàgbé òfin Bíbélì 1 Peter chapter 3 verse 7. Ó yẹ kó nà mí. Onírànú àdàmọ̀dà kémi má ṣiṣẹ́. Fẹ́ẹ̀lá. Ó dàbí ẹ̀ ṣe nà wọ́n. Dear local councillor, ẹ ní láti rí bí ṣe fẹ́ jọlé ayé lẹ́mìí mi kó lóun ò pa mí. Ẹ sọ bẹ́ẹ̀ náà. Àmọ́ sùúrù tẹ́ ti fi ń bá wọn lò látẹ̀yìnwá. Bọ́ọ̀ lẹ ṣe máa túbọ̀ máa fi bá wọn lò. Mo kúkú ni, but she's frustrating me. Ó fẹ́ pa mí. Pastor John, mo fẹ́ kó mọ̀ wípé ẹ̀yin kọ́ ni òjíṣẹ́ Ọlọ́run àkọ́kọ́ tí ìyàwó ẹ̀ máa fẹ́ filé ayé sùn. But mine is worse. Ìgbà míì mo máa ń rò wípé bóyá àwọn ìwà ìṣàìmọ̀ tí mo ti wù sẹ́yìn ni mò ń jẹ. Kò sí ẹ̀ṣẹ̀ tí Ọlọ́run lè dáríjì. Kò sí rárá. Àti wípé Ọlọ́run ọba ò kí ń ṣe èèyàn ẹlẹ́ran ara débi pé kò ní gbàgbé ọ̀rọ̀ àná. Kò sí ẹ̀ṣẹ̀ tá a lè ṣe. Tá a bá ti sọ fún wípé Olúwa ẹ dáríjì mi, ó ti dáríjì wá nìyẹn. Mo, but... Hello, love. Yeah, I'm at the PSN office. I want to get card for the meter. Yeah, I'll call you when I'm almost at home. My pay. Ó yẹ kó mọ̀ kí mi lè pariwo náà. Ó ṣàmọ̀ pé ní ọ́fíìsì mo wà. Ṣèyí, I love you. You know I love you. I love you. Emeka, kí ni mí ní gbogbo ilé? Ó dẹ̀ fi mí lẹ̀ sínú yàrá látẹ̀kùn, ó lọ ń fi mí make-up. Mo bá àwọn business partner. Oh, please, don't give me that crap. Tẹ́ bá ti ń bá wọn smellers ní sọ̀rọ̀, I'm high láti máa make calls. Do you think I'm a fool? You know I won't do that. Oh, please. You know that. You know I love you. Come here. Come to Mama. I'm gonna teach you some lessons.
Ṣé àwọn ìwà tẹ́ rò pé hù tí Ọlọ́run ò fi ní dáríjì yín nìyẹn? Kò sí ẹ̀ṣẹ̀ tí Ọlọ́run ò lè dáríjì. Ẹ wo èmi tí ẹ̀ ń wo, mi ò ṣàbẹ̀rẹ̀ ìgbésí ayé mi gẹ́gẹ́ bí kánsílọ̀ ìjọ. No, oore ọ̀fẹ́ ni mo rí gbà gẹ́gẹ́ bí ẹ̀yin náà ṣe rí oore ọ̀fẹ́ gbà. Tí mo bá ro àwọn ìwà tí èmi gbọ́n nígbà tí mo wà ní yunifásítì, as a University of Ibadan. Ṣùgbọ́n a ti rí oore ọ̀fẹ́ gbà. Ẹ rò bẹ́ẹ̀? Rárá o, mi ò rò bẹ́ẹ̀ o. Mo mọ̀ bẹ́ẹ̀ ni. Àti wípé bẹ́ẹ̀ yín ṣe ń rò wípé Ọlọ́run fi ìyàwó yín ṣe pàṣán àwọn ẹ̀ṣẹ̀ tí ẹ ti ṣẹ̀ sẹ́yìn ni. Kò rí bẹ́ẹ̀. Ṣé ẹ mọ̀ wípé àwọn alàgbà kan ti ṣe wípé àwọn ìyàwó wọn gan gbóró ju ti ọ̀rọ̀ sísá ṣèyí tẹ̀ ń sọ yìí lọ? Ǹjẹ́ ẹ mọ̀ bẹ́ẹ̀? Wọ́n dẹ̀ lu àwọn ìyàwó wọn. Rárá o. Ìgbà míì, ó máa ṣe níbi kí n lọ ṣe kí wọ́n tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀. Ọlọ́run ò ní jẹ́. Ẹ̀yin ti mọ̀ gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀. Torí náà ẹ gbọ́dọ̀ ṣe. Àti pé Pastor John, mo realize wípé ẹ̀yin gan fúnra yín ṣe need láti understand bí the marriage institution ṣe ń work. Ẹ láti realize wípé ọwọ́ ta fi ń mọ ọmọbìnrin ó yàtọ̀ sí ọwọ́ ta fi ń mọ ọmọkùnrin. Ọgbọ́n ta dẹ̀ fi ń ṣe ọkọ ìyàwó nílé ó yàtọ̀ pátápátá sí ọgbọ́n ta fi ń ṣe olùdarí ìjọ. I understand, but bí mo bá ṣe ń pinnu pé kí n fara da ìwà burúkú kan tó ń wù, ìmí tó tún máa wù tún máa burú jáì. Ǹjẹ́ tí ẹ gbọ́ nípa John Wesley? Yes, the theologian. Oníwàásù òyìnbó tó dá ìjọ Methodist sílẹ̀. Ǹjẹ́ ẹ̀yin gbọ́ rí nínú ìtàn wípé tí alàgbà yìí bá kúnlẹ̀ tí ó bá ń gbàdúrà lọ́wọ́, ìyàwó ẹ̀ tó jẹ́ òyìnbó á bọ́ síta nínú snow, á lọ bu snow, á wá dálé alàgbà yìí, á dálé lórí níbi tó ti kúnlẹ̀ tó ti ń gbàdúrà. Pastor John, I want you to realize wípé there's some pastors tí wọ́n ti go through worst experiences than what you are going through. Àwọn pastors kan ti ní àwọn ẹ̀wọ̀ tó yẹ pé àwọn nǹkan tí wọ́n ṣe ó burú jáì yàtọ̀ sí gbogbo àwọn nǹkan tí wọ́n sọ pé sister ṣèyí ṣe. Sùúrù tẹ́tí ní iye náà lè máa túbọ̀ ní. Á dẹ̀ máa gbàdúrà fún sister ṣèyí pé k'Ọlọ́run rọ̀ wọ́n lọ́kàn. Àmọ́ sùúrù àti ìfẹ́ tẹ́yìn náà ti ń bá wọn lò lè máa túbọ̀ máa bá wọn lò so that títí tọ́lọ́ máa fi yí wọn lọ́kàn padà. Ẹ káàbọ̀. Ẹ kúlẹ̀. Wọ́n àti Désọ́lá, ìṣòro ni pé kádúró yín má máa ṣọ̀fọ̀ o. Ìṣòro ńlá ni. But I wrung all these clothes very well. Kí là ń sọ? So orí mi ò pé nìyẹn àbí? Èmi ò sọ bẹ́ẹ̀ o. Ẹ sọ bẹ́ẹ̀. Ẹ jọ̀ọ́ kí lélẹ̀? Ọṣẹ kọ́ ni lẹ́sẹ̀ aṣọ ẹ̀gbọ́n yín. Àbí ṣòkòtò ẹ̀gbọ́n yín kọ́ ni mo mú dání ṣọ́ṣẹ kọ́ ni? Ó dà bẹ́ẹ̀. Ó dà bẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀ ni? Bẹ́ẹ̀ ni. Ó wà lára yín. Ẹ gbà lọ́wọ́ mi, ẹ lọ bá mi kó sínú ilé. Ẹ ṣáà má fi sínú wardrobe mi o. Kẹ́ fi sínú kíní inú laundry basket. Òun la kúkú bá yín sọ ń sìn, Ọlọ́run jẹ́ kó yé yín. Kẹ́ má rò bóyá ń bá yín sọ ni, kẹ́ mọṣẹ́ ilé ṣe kẹ́ tó lọ ilé ọkọ yín. Kó má dìgbà tẹ́ bá dé ilé ọkọ, kẹ́ má dàbí àwọn ìyàwó kan tó jẹ́ pé wọ́n máa lọ máa ra ewédú fún ọkọ wọn ní Mr. Biggs jẹ ni. Ṣèyí ṣe, ẹ má fi yọjá náà. Èwo ni ewédú Mr. Biggs? Ti tara yín ni mo kúkú ń bá yín sọ. Nítorí tẹ́ bá dé ilé ọkọ, mo lè dákẹ́ kí n má sọ̀rọ̀. Àmọ́ tẹ́ bá dé ilé ọkọ, wọ́n á padà sọ̀rọ̀ náà ni. Ẹ̀yin nìkan kọ́ ló máa bú gbà yẹn. Gbogbo àwọn fámìlì yín ló máa bú mọ́. Ẹ fọ́ ni. Ó lè tó yẹn náà. Ẹ̀yin ò fọ́ ni kẹ́ kóra yín lọ. Ẹ̀yin ò fọ́ ni. Come in. Who is it? Please come in. Ṣé mo tilẹ̀kùn ẹ ni? Tí. Àǹtí Bísí. Ẹ kúrọ̀lẹ́ ma. Ẹ pẹ̀lẹ́. Ẹ káàbọ̀. Èmi gan sì sọ pé tí bá ṣe tán pé kí wọ́n á pè yín ni. Okay, ẹ wò ẹ má bínú. Àwọn kọ́sítọ́mà pọ̀ gan lọ́dọ̀ mi ni. Bẹ́ẹ̀ sì yẹn rin. Ẹjọ́ yín kọ. Ṣé bí mo wá gbaṣọ fún hot cake? Ẹ má bínú. I claim it. Ẹ tètè claim it. I'm so sorry ma. It's fine. No wahala. It's fine. Ṣé ṣàbá mi rán dáadáa ṣá? Ẹ check it out. Bọ̀gẹ́lẹ́ bí tóbi o. That's good. Ó ṣe wọn á gbà.
bọ́ kí ló ṣaṣọ ẹ̀? Mi ò mọ ọmọ mi lẹ́jọ́ ṣe. Mo ti sọ nǹkan tí mo ní sọ. O ò lè wọ aṣọ yìí jáde not when I'm in this house, and that is fine. But all my friends are going. But you're not! Ó dá ọkọ ẹ̀. Kí ló ṣẹlẹ̀ gangan? Ṣé party tí mo lọ ní issue? Àbí aṣọ tí mo fẹ́ wọ̀ lọ nítorí pé mo ti bẹ̀rẹ̀ sọ̀rọ̀ party tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ó dẹ̀ sọ pé kò sí problem. So what exactly is the problem now? Olúwaṣeyì, èmi ò ní kó má lọ sí party o. But you can't wear these clothes. Not when I'm in this house. You're a pastor's wife. Don't you realize? But what in God's name is wrong with this cloth? Everything I don't like. Ìyàwó ló la ṣe kúrò fún mi gbé. Ìyàwó. Ọkọ Abísọ́lá kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀ síta ni? Ó láago lọ́wọ́ ni. Má bínú, mi mọ̀ pé mo máa pẹ́ ẹ́. Mo ní bó ṣe ṣe mo wà ń paparazzi yẹn, mo ní láti gbé kéèkì wálé. Kò dá kí wọ́n lọ birthday party kó má lè mú kéèkì wálé náà. Má bínú. So, let us be responsible for once now. Let us live life of a responsible woman. So, listen, Bisola, you need to watch it. We have to watch it, Gidigon. Don't really react. Till now react, you can watch that people. Break the one yellow. And I need it. Má bínú. Wọ́n sì lè jẹun ju ó ń jẹ gbogbo ẹ̀ náà ni ó fi ń gà ní kò sanra. Láìpẹ́ ń jẹ gbà láìpẹ́ wà láì ní. Elédùmarè, ọba àjíkí ọba àjíkẹ́, ọba tó tó bí aró. Àwa dúpẹ́ lọ́wọ́ yín fún ẹ̀yọ́nú yín lórí wa láti àtìkọ́ṣe títí di òní. Jọ̀wọ́ bàbá láàánú, ológo jùlọ, jẹ́ kí gbogbo àwọn èèyàn tẹ́ kó lé ayé lé lọ́wọ́ pátápátá kí wọ́n máa yọ́nú sí mi nítorí pé olúbínú yọ̀ lórúkọ tá à ń pe babaláwo, ọ̀ṣámọ̀rọ̀jà lórúkọ tí wọ́n ń pe èṣù ọ̀dàrà. Èmi Adéṣọlá Ìṣùbí yìí kí n lè máa yìn ẹ́ láyé yìí àti ní ìgbà gbogbo. Yé! Bọ̀dá mi. Désọ́lá, ò ń ṣoògùn. Rárá bọ̀dá mi, ìwúre ẹ̀yọ́nú àwọn àgbà lásán ni. Nínú ẹsẹ̀ Bíbélì wo nìyẹn wà? Ò ń tàn kọ́lá nínú ilé mi. O ti ń tojú bọlé. Kò rí bẹ́ẹ̀ o bọ̀dá mi. Mo ń gbọ́ o. Báwo ló ṣe rí o? Àǹtí Ṣèyí ni. Ṣèyí kí ni Ṣèyí ṣe? Àwọn ló mú mi lọ sọ́dọ̀ bàbá. Ṣèyí èwo ń bẹ? Ìyàwó yín. Tèṣù bí yìí àbí ìyàwó mi Jésù bí yìí? Bẹ́ẹ̀ni. Ṣèyí ìyàwó tèmi mú wọn lọ sílé babaláwo. Á jẹ́ fún ọ kí ẹlẹ́ni tó dé láti ẹ̀rù ṣe. Á jẹ́ fún ọ kí olóko tó dé láti òkè ṣe. Á jẹ́ fún ọ kí olódò tó dé láti odò. Ìjẹ́ iná báyìí ló máa jẹ́ fún ọ. Torí tí a bá fi iná sun iṣu la máa ń jẹ. Bí a bá fi òrùn sun iṣu ṣe la máa ń sọ dànù. Á jẹ́ fún ọ. Á jẹ́ fún ọ. Àṣẹ́gun bí mo ṣe rí. Àṣẹ́gun bẹ́ẹ̀ tó. Bàbá ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ yẹn ṣe mo dúpẹ́. Mo máa rí yín bá. Ṣé mo dúpẹ́ nígbà yẹn bí a dúpẹ́ lọ́wọ́ ẹ̀. A sì dúpẹ́ lọ́wọ́ Ọ̀rúnmìlà.
jù bẹ́ẹ̀ lọ àbúrò mi tí mo sọ òun ni wá. Mo kò fẹ́ kẹ́ bá mi ṣògo ìyọ́nú fún mi. Ó fẹ́ kí gbogbo èèyàn máa yọ́nú sóhun kó máa nífẹ̀ẹ́ wọn. Ẹni tó bá dẹ̀ ti fẹ́ kó máa fẹ́ wọn. Òtítọ́ ẹni tó bá wù ú láti fẹ́ kóun fẹ́ ó ti fẹ́ jù bẹ́ẹ̀ lọ. Nǹkan kékeré nù àti ìṣòro ilé ikú gbígbẹ ló fẹ́ ní àbí tútù gbogbo èèyàn ni ó mọ fẹ́ràn ẹni tó bá sì ló fẹ́ tó dì mú gbàgì báyìí wọn ò bí ire kò lè bọ́ lọ́wọ́ ẹ̀ mọ́ èmi mo sọ bẹ́ẹ̀ wo nǹkan kékeré nù ṣé kò jù bẹ́ẹ̀. ṣe so ìwọ mọ ilé babaláwo. Obìnrin, má múnú bí mi ó ṣàrọ̀. Just answer me. Bọ̀ ìgbà tẹ́ wá ń kanra mọ́ mi, tẹ́ ń kanra mọ́ mi. Ṣé àbúrò yín tó need help tí mo dẹ̀ mú lọ síbi tí wọ́n ti máa ràn án lọ́wọ́? Ṣé mo jẹ̀bi ni? Àbó sọ pé mo mú okùn mo fi fa òun lọ síbẹ̀, mo fokùn fa ẹ́ débẹ̀. That isn't what I asked you. Ṣó mú lọ sílé babaláwo, àbó mú lọ simple. Ẹ wo, ẹ ṣàrọra, ẹ ṣàánú ayé yín. Kẹ́ ṣàánú èmi gangan fún ara mi. Ẹ jọ̀ọ́ ṣé mo pé bíbí yín ò dá already. Ẹ má kó bá mi o. Ẹ má sọ mi di òpó ọ̀sán gangan. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ jọ̀ọ́ o. Ẹ̀bẹ̀ mò ń bẹ̀ yín, ẹ jọ̀ọ́ o. Ìwọ fi pè mí sílẹ̀. Just answer what I asked you before I pounce on you. You a pastor's wife, for God's sake. Èmi ò bínú. Tẹ́ bá máa pounce, tẹ́ bá ní pounce. Ẹ ṣáà jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ rántí Bíbélì tẹ́ ń gbé lọ́sàn lóru tẹ́ ń kà dáadáa. Ẹ ṣáà rántí Colossians chapter 3 verse 19. Ó wà very important. So, ìwọ rántí Colossians 3:19. Bíbélì tí ẹ ò ní verse 18 níbi tó ti sọ wípé ẹ̀yin aya ẹ máa bọ̀wọ̀ fún àwọn ọkọ yín gẹ́gẹ́ bí ó ṣe tọ̀nà fún àwọn onígbàgbọ́. Ẹ wo. Bọ̀wọ̀ yín mà tètè wá ń sọ gbogbo ẹ̀ sìn tẹ́ ń dá mi lẹ́bi ṣé àbúrò yín gangan tá a ràn lọ́wọ́ bá yí ẹ̀ ṣe máa da ó lóun fẹ́ ṣoògùn ẹ̀yọnú a mú lọ síbi tó ti máa ṣèyọnú ṣé kò lẹ́bi inú ọ̀rọ̀ tó wà lẹ́yìn orí tèmi lé ẹ̀kẹ́ra gbogbo ẹ̀ lé lórí àbí ọmọlọ́mọ ló ṣe ránṣẹ́ dé tòrò èmi ò bínú ṣe bára àtàlẹ́ mi ẹ̀ dá lé mi lórí kò sí wàhálà ẹ̀ dá lé mi lórí àtàbúrò àtẹ̀gbọ́n yẹn dá lé mi lórí. ṣe àbò abánitidésọ́lá ti wọ ìyàwó mi gangan ló kàn mí gbọ̀ngbọ̀n. tìyàwó yín ló kàn yín tìyàwó yín ló kí ló ṣẹlẹ̀ gògògògò ọ̀rọ̀ yín ò yé mi o ẹ wá ṣé bí ẹ̀yin lọ́lọ́run pè sọ́lọ́run jọ pè wá papọ̀ ni sọ́lọ́run pè mí ni èdè ṣe ti lọ́tọ̀ kì í ṣe ti tèmi lọ́tọ̀ kí ló dé tẹ́ fẹ́ ní ayé mi lára ó ti ń pọ̀ jù o lákọ̀ọ́kọ́ ẹ mọ orúkọ ẹ sọ di Jésù bíyì mi ò bínú gentle girl that I am mò ń bá yín jẹ ṣe mọ̀ pé mi ò bínú rárá a lè bọ́kọ mi ṣe x-rated game mọ́ nínú ilé mo gbà bẹ́ẹ̀ kí má tún wá lè sọ̀rọ̀ nínú ilé mi kí má lè sọ kí má wà mindful of nǹkan tí mo máa sọ kò ní lè work o kò lè work. ṣe kí ló ṣẹlẹ̀. má mú mi lòdì sẹ́mi mímọ́. ẹ wo ó ti wá tó gẹ́ báyìí tẹ́ bá máa lòdì sí ẹ̀mí mímọ́ yẹn ẹ yá tètè lòdì sí o torí èmi fúnra mi gan ó ti sú mi o mi ò tẹ̀ ráyè gbogbo òṣì gan mi ò ráyè wèrè kí ló ṣẹlẹ̀. o tún sọ slang nínú ilé mi. kí ló ṣẹlẹ̀ ẹ kó sí lọ. ṣé yìí no ṣó ń gbọ́. Èmi Desola ni o. Desola. Uncle Goke. How are you? I'm fine, thank you. Ẹ̀yin ńkọ́? Mo wà o. Please sit. Ẹ ṣé. Ṣàlàfíà ni. Ẹ̀gbọ́n àti ìyàwó ẹ̀ ńkọ́? Àwọn méjì kúkú wà bí ẹ. Kí ló máa jẹ kí ló máa mu? Oh, okay for now. So, to what did I marry this visit? You know I always have the urge to see you. Really? Yes. Ṣé bẹ́ẹ̀ ni kò kúkú mú kẹrí wa? Bẹ́tí bá o. Àwọn òkúkú bínú. Kò rí bẹ́ẹ̀. Tí ẹ bá gbà, àwa kú mọ̀. I don't know why you keep acting like you don't know. Know what? That I'm fond of you. I can't do this. Why not? Because you're like a sister to me.
But not. Your brother is my childhood friend. But not your cousin. Please stop. It's not gonna work. We haven't even begun yet. Please stop. Please. Stop. Disola, please, go home. Okay? Okay, please go. Please don't do this. Please. Go home, please. Rárá, kò jẹ́ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ kúkú ló ṣe jẹ́. Àbí ṣé wọ́n fẹ́ mọ́kọ́ mi jù mí lọ? Ìwé mímọ́ gan jẹ́ kó yé wa pé Jésù gan attend wedding. Ṣé wọ́n rò pé ibi burial ni Jésù ti sọ omi dọ̀tí wáìnì? Ó kúkú mọ̀. Ló kàn fẹ́ kí n lọ náà ni. Tí mo dẹ̀ lọ fún bú mo ti sọ fáwọn èèyàn pé mi àtọ̀rẹ́ mi a máa jọ dá pàtí yẹn rú pa máa ṣe kíní yẹn fún wọn. Mo mọ̀ kí wàá ti lẹ́nu gan. Àbí àfi kó lóun ṣàánú wa kó lóun má jẹ́ ká gbégbé léegun ká má fẹ́ ọkọ tó máa dínà orí ayọ̀ wa. Gbogbo bí tí má ti ń lọ sóríire báyìí ṣe lálàgbà Jòhánù máa dí mi lọ́wọ́ ń bẹ̀ kí ló dé mi mọ̀ kan tí mo ṣe fún. Ọ̀run la máa ga ọ wá Bísọ́lá ń gbọ́ ṣé tó bá jẹ́ pé ìwọ ni ọkùnrin ni kó má jáde yẹn ṣé wàá lọ àbí wọn náà ní lọ bí mi ò ṣe lọ nígbà tí John ní kí n máa lọ. Wá ṣé nǹkan tó fẹ́ béèrè lọ́wọ́ mi. tó wá ń sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ èmi kò sí anything kò sí anybody tó lè sọ pé kémi má lọ Paris. ṣé ìwọ ẹ wà yìí ò tí kú wá dé gan máa ní kó jókòó báyìí máa bá wá soft drink ni kó máa múlẹ̀ máa lọ Paris yẹn tí má ti dé ó lè ṣe anything tó bá wù Ọlọ́run wọn bí èèyàn. Ṣé nǹkan tí mo sọ nìyẹn wo odidi kú nìwọ máa ní kó jókòó yẹn tó máa fún soft drink tó dẹ̀ máa jókòó tó máa gbọ́ kí wá dé tí John nílé gbọ́ tí máa sọ pé mo fẹ́ lọ party tó máa bínú. It's wrong ó wrong mo kí ibùdó yìí wọ́n sọ yìí ó dẹ̀ tí wọ́n jẹ́ kí ló máa bí mi ṣá. In fact wo ó dẹ̀ máa gbà tí máa délé máa bá jà mí ní bàjà lásán máa fẹ́ mi mọ́ bàjà máa fi ó ní wo máa bàjà máa fi ó ní ghost fire bàjà inú tí bí mi ò mọ̀ lọ bàjà ni o. What's going on? Well, today is the wedding day. And since you asked me not to go, I decided to wear my clothes and throw myself a reception. And have fun. She? Sir? In my house? But darling, where else am I supposed to throw myself a party? Oluwase. Or come me? Èmi mímọ́ àgbáyé. Bọ̀ ẹ wá Mr. Èmi mímọ́. Kò yẹ kó le tó báyìí now. Kí ló ṣẹlẹ̀? Wo àjọ gba Jésù pa at the same time o. Ó gba Jésù tiẹ̀ lọ́tọ̀ mo gba tèmi lọ́tọ̀ ni o. Bí mo dẹ̀ ṣe wà mo ti bá Jésù yẹn gogo fún ara rẹ̀ sọ. Ó di tí n bá pé 75 years old kí n tó born again. Tí n bá dẹ̀ born again gogogo originally ṣẹlẹ̀ ni máa lọ. So ẹ fàyè mi lẹ jẹ́ ṣe tèmi o. Mo ra gbogbo aṣọ tó wọ́n tí mo rán lówó tó dá lọ́wọ́ àǹtí Bísí. Ẹ wá ní ẹ ṣọ́ ara yín o. Ẹ ṣọ́ ara yín gan. Ẹni ká má jọ ọmọ owó bẹ́ẹ̀ ń ta àjọgbéyàwó nínú ilé. Ẹyọ mọ yìí o. Ẹyọ mọ yìí o. Ẹyọ mọ yìí o. Ọdún eégún lẹ́gbẹ̀ẹ́ là ń ṣe lọ́wọ́. Bẹ́ẹ̀ náà. Kò dé sí pé máa ṣàdúrà yín. Ẹ bá mi kọrin kì. Ẹ máa pé lẹ́ǹbẹ́ èlò.
Yes, this is Pastor John. What am I on to? Ìyàwó mi, Ṣèyí. Where? Mo mọ̀ bẹ̀. Yes, I know that. I'll be there right away. Ẹ má bínú. Ọ̀rẹ́, jọ̀ọ́ nítorí Ọlọ́run má bínú. Má bínú, mo ṣáà rí pé ó ń bẹ̀rẹ̀ láti ẹ̀kọ́ náà ni. Ṣèyí, wọn náà dẹ̀ jọ kó torí Ọlọ́run kó wá wá àwọn wà burúkú ìbọ̀lẹ̀. Kó dáa. Gbogbo àwọn nǹkan tí mò ń gbọ́ pẹ́ látijọ́ ìwà they are very unpleasant. Ṣùgbọ́n nǹkan tó yẹ kó tún wá rò tó ṣe pàtàkì ni ró tọ́kọ ẹ ẹni àmì ìróró Ọlọ́run ni. Ìjọba mi bí. Àlàyé wo ló fẹ́ ṣe fún àwọn ará ìjọ? Tí wọ́n bá rí ẹ níbi tó ti ń jójó ẹlẹ́yà tó ń jójó eégún, kí ló fẹ́ sọ fún wọn? Ẹ má bínú. Jọ ṣàlàyé fún wọn. Ìdí pàtàkì kan tó fi ń wu ìwà játijàti tó ń wu yìí, ìwà dójútì ni. Kò sí nǹkan tí mo fẹ́ sọ tó lè justify nǹkan tí mo ṣe. Torí ẹ̀ náà mo ṣe ní pé kẹ́ má bínú. Ó dáa mo tuntun sọ. Ẹ má bínú. Pastor John, mo fẹ́ lẹ́dàá bẹ́ẹ̀ má bínú. Mo ṣáà ti gbọ́ tó ń bẹ̀rẹ̀ pé kò má bínú. Má bínú gbàgbé ẹ̀. Mo ti gbọ́, sọ. Ẹ ṣé sà. Ẹ ṣé. Kí lẹ máa jẹ? Mo wà okay for now. Mo jẹun tán náà ni mo wá síbi. Wà, ẹ̀yin ńkọ́? Mo wà okay. Kí ló dé tẹ̀yin méjèèjì ò fẹ́ jẹ? Nígbà tí ó ṣe pé last supper mo fẹ́ sè fún yín. Mo wọ ẹ̀mí wà okay for now. Mo ṣe lè jẹun kí n tó lọ. Ẹ jẹun. Ẹ ṣé.
ṣe yé eléyìí ti yàtọ̀. Àgbélébùú mi nìyẹn. One of the jewels in the Spanish crown. Kí ló tó ń gbá bọ̀ bá? They will be so pleased with that goal because he's two in the second half. Not going yet. Wasteful in possession. They've given the ball away cheaply. Wasteful in possession. They've given the ball away cheaply. That's what it's exactly what. Kí ló tún ṣẹlẹ̀? Báwo ṣáà ní pé mò ń wò bọ́ọ̀lù lọ́wọ́? Turn around in possession. First of all Barcelona, then Espanyol, and then when it gets back. Kí ló tún ṣẹlẹ̀ náà? Ó ṣáà ní pé mò ń wò bọ́ọ̀lù lọ́wọ́. Wọ́n lè ti score náà. Ó ń pẹ́ kán tó fàwọ̀ ya. Ó ń pẹ́. Kí ló tún ṣẹlẹ̀? Kí n la ni? Kí ló ń ṣe lọ fẹjọ́ mi sùn rẹ̀? That we'll still have to talk about that later, but at least jẹ́ kí n wo bọ́ọ̀ yìí tán. Kò sáyè. Martin ló gbẹ̀ṣẹ̀ wọ ọmọ yìí o. Ó ń pẹ́ kán tó gbẹ̀ṣẹ̀. Kí ló kàn mí? Tó bá gbẹ̀ṣẹ̀ nǹkan, ó ń pẹ́kẹ́. Ṣé mi ò tún lè wo go.com ní báyìí? Oh, like penalty.net. Ṣe iṣu ara ẹ̀. Kí ló fẹ́ ṣe tí mi ò bá ṣọ́ ara mi? Kí ló máa ṣe gangan sọ fún mi kan tó máa ṣe? Kí ló tún ṣẹlẹ̀ gan-an? Àti ta ni mo ti ń bọ̀rọ̀ ariwo yín bọ̀? Ṣé yín mo lè ṣe 10? Bí eré. Ó yẹ wá ṣe 10 tó bá fẹ́ ṣe. Bàdá mi, àǹtí ṣe yìí. Ẹjọ́ torí Ọlọ́run. Mo fi Ọlọ́run ọba bẹ̀ yín. Ẹjọ́ ẹnikẹ́ni tí ò bá ti fẹ́ kí ẹ̀jẹ̀ Jésù kó gba òdì lára wọn kó má dá sọ̀rọ̀ mi o kó dẹ̀ má bẹ̀ mí. Àti ẹnikẹ́ni tó bá fẹ́ kí Holy Ghost fire kó jó òun nìkan ni kó dá sí nǹkan tí mo ń sọ ẹ̀. Ó yá tó bá ṣe 10 mú àlè ní ẹ̀. Ṣé bí kí n kàn pariwo fárá àdúgbò ni kó wá wo alàgbà tó ń gbáyàwó ẹ̀ bíi football máa sọ fún wọn. Ṣé mo fẹ́ kí n bẹ́ẹ̀ sọ ni màá bẹ́ẹ̀ sọ? Ogun èṣù leléyìí. Ẹ̀mí mímọ́ ò tiẹ̀ ní jẹ́ kí n rí nǹkan tí máa fi gbọ́wọ́ mi sókè náà. Mr. John, ṣe ẹ̀ṣẹ̀ ń gbọ́wọ́ sókè fẹ́ náà mi ni. Kí ló dé tẹ́ wá sọ di bàbàrà? But kí ni nǹkan tó tún ṣẹlẹ̀ gangan báyìí? Kí n lásán pátá gangan mú ẹ ló ṣẹlẹ̀. Ó ṣe lọ pé ọ̀rẹ́ ẹ̀ gòkè tó mẹjọ dá kó lọ bí léèrè. Ṣé bóun ni lọ́ọ̀yà? Òun ládájọ́ tó mẹjọ dàbí lọ pé kó lọ béèrè lọ́wọ́ ẹ̀. Olúwa ṣe yìí. Kí ni ó ṣe ẹ́? Má mú níbí mi nírọ̀lẹ́ yìí o. Tínú bá bí ẹ kí ni dàda ẹ fẹ́ dà? Sọ fún mi nǹkan tí dàda ẹ máa dà tínú bá bí ẹ. Kí lẹ wá ṣe fún un? Kò sí. Mi ò ṣáàdì nínú. Bó ti ẹ̀wùlẹ̀ jẹ́ pé kò ń yé wùwà rẹ̀. Ṣé mo pé tí má ṣe irú mistake as a pastor? Ẹnu ò ní kúrò lára mi. That was good thinking on your part, Pastor. Apart from the fact pé ẹnu ò ní kúrò lára yín, ó lòdì pátápátá sí ìlànà t'Ọlọ́run fi sílẹ̀ fún wa. Ó lòdì sí ìlànà náà. I know, but àwọn ìwà ṣe yìí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó ti ń jẹ́ kí n consider divorce because she just want to kill me. Pastor, Ọlọ́run ò ní jẹ́. Ẹ má ronú lọ sọ́nà ọbẹ̀ yẹn o. Ẹ má ronú bí aláìní ìgbàgbọ́ rárá. Divorce lọ́hùn. No, ẹ má gbàdúrà fún wọn náà ni. Àmọ́ ibi tí wọ́n sọ̀rọ̀ dé yìí ó jẹ́ kí n feel pé èmi àti sister ṣe yìí a ṣe need láti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan sí. A ṣe need láti sọ̀rọ̀. Èmi máa jẹ́ kó gbọ́ o. Ṣé kí n sọ fún pé kó yọjú sí mi? No, not at all. I'll give her a call. Màá pè wọ́n fúnra mi. Oh, okay ma. Màá pè wọ́n. Okay ma. Ṣé ní sùúrù tẹ̀ ń ṣe yẹn náà nìkan máa ṣe? Ẹ má ronú lọ síbi tí ẹ sọ pé ẹ ronú lọ yẹn rárá o. No problem ma. Ẹ má ronú lọ síbi rárá o. Kẹ́hìn náà máa dẹ̀ fi àdúrà ràn wá lọ́wọ́. Mi ò yẹ ṣe kí n má gbàdúrà fún yín. Ọlọ́run á dẹ̀ gbọ́ àdúrà wa. Ọlọ́run á gbọ́ àdúrà wa. Ẹ má ronú lọ. Ṣé mi ló kí báyìí ṣe yìí? Mo ní ẹ kúlé. Ẹjọ́ báwo lẹ yẹ expect pé kí n kí yín? Abinu, sí wàhálà. Kó tiẹ̀ lè sí wàhálà torí Ọlọ́run ọba tèmi ń sìn. Jésù tẹ́yìn gan ń sìn kò ní jẹ́ kí wàhálà wà nù ilé yìí. Ṣé ti gbọ́? Mo dẹ̀ ní kí n sọ fún yín ni pé oníṣẹ́ yín ti jẹ́. What are you talking about? What am I talking about? Ẹni tẹ́ ló fẹjọ́ mi sùn náà ni. Ẹ jọ̀ọ́ ọmọ mi, ta ló ní mo fẹjọ́ yín sùn? Dickness gbóǹkà tẹ́ ló fẹjọ́ mi sùn.
Oh. Mo mọ̀ pé ní lè sọ̀rọ̀ àbí kí lẹ fẹ́ sọ gan ní lè sọ̀rọ̀ àmọ́ torí Ọlọ́run mo bẹ̀ yín nítorí Ọlọ́run mo fi Ọlọ́run ọba mo fi bẹ̀ yín mo fi Jésù tájọ́ ń pè mo fi bẹ̀ yín mo wá fi ẹ̀mí mímọ́ tẹ máa ń tẹnu mọ́ ẹ̀mí mímọ́ tẹ̀ ní jẹ́ kó sinmi yẹn mo fi bẹ̀ yín ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ọmọ kékeré ara mi ni mí o ẹ má rojọ́ mi fún ká o ṣe ti gbọ́ ẹ má rojọ́ mi fún ká ẹ má fẹjọ́ mi sùn ká ẹ má fẹjọ́ mi ṣèké ẹ má fẹjọ́ mi sẹ́ni tí ò fẹ́ràn mi èmi ò bá torogún wáyé o wà láyìí mi ò bá torogún wáyé ẹ kúrò dáradára lọ. orin ayé lẹ́nu ìyàwó pásítọ̀ ẹ̀mí mímọ́ tó bá mi kó sọmọbìnrin yìí nù. wo mi ò máa rírò ọkùnrin bẹ́ẹ̀ yẹn rí láyé mi ó ti sún mi. Alright. Guys are the same everywhere. Seriously. Wo jẹ́ nǹkan fún ẹ. Ó hard láti rí ọkùnrin kan tí ò ní ìyàwó kan tàbí tàbí mi. Well, but then ìwọ ní luck. Ṣebí Kenny tí mo mọ̀ ni. Ó calm, ó níwà tútù bí àdàbà, kò dẹ̀ kí n tẹnumọ́rọ̀ bí ara lé mi. If I open my mouth, if I start to talk, sórí Kenny tó ń wò yẹn tó bá dá wàhálà sílẹ̀ nígbà mi nílé tó bá bẹ̀rẹ̀ agídí wàhálà tá à ń sọ ìwò jìnnìjìnnì máa bomi tí wọ́n máa gbọ̀n gidi ni. Are you serious? Dead serious. Bọ́tẹ́ni Ọlámi ọgbà yẹn ṣé ọkùnrin kan lè dá wàhálà lẹ̀ kí jìnnìjìnnì wá bòwò ìwọ́tẹ́ni Ọlá tí mo mọ̀ dáadáa. Advice mi ò bá sọ fún ẹ sí ni pé sórí tí ọkọ ẹ tó bá móhùn líle wá you know what you do, you just calm down. Bẹ́ẹ̀ni because ní fẹ́ ṣe nǹkan tó máa escalate situation yẹn, you know, I'm sure you understand what I mean. Yes. But then, Teniola, yeah? What happened to you? Ṣé wọ́n ló ń bá mi sọ̀rọ̀ báyìí ṣá? Kí ló ṣẹlẹ̀? Babe, it's called maturity. My friend is more matured. I can't see it. In fact, it's written all over you. I grew up, so please. Well, no one want me. Mo dáràn, John. Àbúrò mi ló ṣe gbogbo adúrú nǹkan báyìí. Ló wá bò mọ́ra látọjọ́ yìí. Gbogbo ilé tó ṣe yóò dà. Kò yàtọ̀ sí bí ìgbà tí èṣù rán wá láti wá ba iṣẹ́ ìránṣẹ́ jẹ́ gangan ni. Wà èèyàn ń ṣe pásítọ̀ mi pé èèyàn gbọ́dọ̀ tutù náà. Inú ìwé mímọ́ náà ló dẹ̀ tún sọ wípé tí ó bá jẹ́ wípé ojú ọ̀tún ẹ báyìí ló fẹ́ mú ẹ kọsẹ̀ láti wọ ìjọba Ọlọ́run ó ní pé kò yọ dànù. Wò ó
John tó bá jẹ́ pé ṣe ìyá àbúrò mi ni ó fẹ́ bà iṣẹ́ ìránṣẹ́ jẹ́ ó máa bẹ́tà kó fi ìgbájú ìgbámú ìgbà tí kò fi gbé padà sílé kí ló ṣẹlẹ̀ yàrá sí pọ̀ lọ́dọ̀ àwọn àdúrà jọ má bínú a máa gbélé wa a gbélé mọ́ṣú kí ló máa ń ṣe yín pásítọ̀ iná ok lóòótọ́ àtòdodo ni wípé nǹkan ẹlẹgẹ́ ni àwọn obìnrin but ṣé irú ṣèyí ni wọ́n sọ ni. ẹ sọ kò ń ṣe yẹn nìkan tí wọ́n sọ fún yín pé ṣèyí tún mú Dísọ́lá lọ sílé babaláwo nǹkan. ẹ rí gbogbo àwọn nǹkan yẹn náà ni mo rò tẹ́ pé ọkàn mi ò gbé mọ́ òun ni mo ṣe ní kí n wá tún fẹjọ́ sùn yín pé kí n wá bá yín pé bí a tẹ́ bá lè bá mi bá sọ̀rọ̀ because gbogbo ìwà àwọn adójútì tó ń wù yìí bóyá ó tẹ̀ máa dẹ́kun ẹ̀ because táwọn pastoral crew wa tán bá rí gbogbo àwọn kinní wọ́n lè sanction mi or kàn suspend mi ní church. Pardon? ẹ bá mi bẹ̀. ó bí kí n dọ̀bálẹ̀ fún ṣé ìyá mi. rárá sá ọ ẹ ṣábà mi bẹ̀. Obi tí ó bá jẹ́ wípé níṣe ni wọ́n sàkẹ́ tàbí tó suspend ẹ̀ ń fi àsìkò yíyọ̀ fún ẹ pé mi ì ní káànú ẹ rárá. Yes ṣé dandan ni kí wọ́n máa bòbòkúgbò mọ́ra ni àbúrò mi ò yẹ lẹ́ni tí wọ́n ìbá máa pè ní ìyàwó tàbí arábìnrin tiẹ̀ rárá bẹ́ẹ̀ ni wẹ́ mo ti gbọ́ máa rí tó bá ní pé bó ṣe fẹ́ràn nìyẹn kò sí problem ká bẹ̀ bẹ́ẹ̀. as in ẹ kàn bá mi bẹ̀. bí kí n dọ̀bálẹ̀ fún. rárá sá bọ̀ tẹ bá lè as in kó ṣàgbọ́ ṣá ẹ bá mi bẹ̀ ẹ jọ ẹ kàn bẹ́ẹ̀ náà ni ẹ jọ sá ẹ má sọ fún pé mo fẹ́ jọ sùn ẹ jọ nítorí ọlọ ẹ jọ má. kí ló fẹ́ ṣe yé ṣe báyìí gbọ́dọ̀ tí ẹ máa bù sójú tí ẹ di ẹ má sọ pé torí pé o ti wá gbaṣẹ́ Ọlọ́run báyìí kó wá dẹ́sí tó ilé yìí ó ti pọ̀ jù kì í ṣe wá àbúrò mi wọ́n ń ṣerú ilé tó ń ṣe fún àwọn obìnrin tó bá responsible lèèyàn rán pọ́nlé eléyìí ò ṣe bí ọmọ gidi ó ń ṣe bí ọmọ gbòòrò káàkiri ní. Ọlọ́run bá kó sọ̀sọ̀ ẹ̀mí mọ̀ ṣiṣẹ́ ọwọ́ sá. Sorry, no problem, Pastor. What is it? I want to. Please stop. But you should know I have what I'm doing presently. And you ought to know man shall not leave by bread alone. Maybe you should find solace as well. As long as it's in the confinement of our bedroom. But if you're seeking for spiritual fortification, you should also know that I have needs too. Which is obviously not as important as mine. Good night. Ẹ má gbàgbé láti paná ẹ̀ tó bá ti ready láti sùn. Ó dàrú. ṣe mọ̀ pé ọ̀rọ̀ kìí ṣe ta ẹnìkan mọ̀ra gbogbo owó àwọn nǹkan tẹ́mi ò tẹ̀ lè ṣe rè tí mo fi gbàgbọ́ àkọ́kọ́ lọ́ má tiẹ̀ pè mí pé kí wọ́n máa ṣiṣẹ́ Ọlọ́run kankan rárá ìwé ẹ̀dá mi nìyà ìka gbogbo ní ọ̀rọ̀ so ìṣesí ẹ kò jọ ti àwọn pásítọ̀ ìmúra ẹ kò jọ ti àwọn pásítọ̀ ìsọ̀rọ̀ sí ẹ kò jọ ti àwọn pásítọ̀ ó ti bẹ̀rẹ̀ sí ní disturb bẹ́ẹ̀ tẹ́lẹ̀ lẹ́nu kí ló dé ló yà wọ́n jàtijàti òṣìwọ́ ní títẹ̀ yìí ó mà ga àwọ̀ Ọlọ́run o wẹ́pẹ́ mo dúpẹ́ tèmi ṣá èmi ò lè ṣe pásítọ̀ o èmi kẹ̀ kí obìnrin kan bá ń ṣe báyìí kí ní ìwọ̀n opportunity àti fún ìdájú ìgbà tí ìdààmú papọ̀ mọ́ra wọn. Ràtúndé máa nà mí. èmi á lù ẹ̀ ọkọ ẹ ló ya òjíṣẹ́ Ọlọ́run tí yóò lè báyàwó ẹ̀ màkàyìn máa jìn gbà tó fẹ́ fẹjọ́ ẹ̀sùn mi kò lè mọ bóyá fẹ́ sọ ẹ jọ sá fẹ́ kẹ́kọ̀ọ́ bá mi bẹ́ẹ̀ ni kó ṣe bí bẹ́ẹ̀ ló yẹ kó sọ àbí kó ní kí n bá òun bá ẹ wí kí n bá òun lù ẹ́ kó gbọ́ ọ̀rọ̀ kí n fà ẹ́ létí ó tún ní tẹ́bá máa bá sọ́sà díẹ̀ ní kẹ̀kan rárá bá sọ ni rárá pé nǹkan mi rẹ̀ ti wà ní ọ̀rọ̀ pásítọ̀ yìí wọ́n ní ká bẹ́yìn ni o wọ́n ní ká bẹ́yìn ni
kì í ṣe kẹtù délé sí kẹlọ máa tún lọ disturb ẹni ẹlẹ́ni o ìyàwó pásítọ̀ tí mo rí rí o ìyàwó pásítọ̀ tó lọ́jọ́ bí nínú eléegun àwọn kì í ṣe ọdún eégún nínú ìwà kí ni ti tiẹ̀ pẹ̀lú yóò gbé kí ló ṣẹlẹ̀ ìyàwó pásítọ̀ máa jalè òun ló ń jí ẹ díẹ̀ àgbọ̀rọ̀ nǹkan mi ti ṣì yẹ mi gbogbo ṣe wà bíi pé kí n bẹ̀rẹ̀ sí lú ẹ̀ kọ̀ọ̀kan bó ṣe ń tọ́ lójú mi yẹn o. Fún mi lọ́wọ́ jẹ́ kí n máa lọ mo ti gbọ́ ẹ ṣáà dẹ̀ ti mo ti gbọ́. mi ní mo fún ẹ mo máa fún ẹ lọ́wọ́ bọ́ tí bá ṣe pé wọ́n yá yàkúyà. mo ní mo ti gbọ́ ṣé lè sọ gbogbo ọ̀rọ̀ tó wá lórí wá sọ pé ẹ fẹ́ sọ pé mo kàn lọ ìwé fún mi lókè jẹ́ kí n máa lọ nà á. mo sọ pé mi fẹ́ lọ́wọ́ mo fẹ́ sọ̀rọ̀ mi. mo fẹ́ lè ti tó sà. ẹ fẹ́ sọ̀rọ̀ pààyàn ẹ fẹ́ bá yé ara yín jẹ ní kí ló dé ẹ̀dẹ̀ inú ojó látà ẹ̀dẹ̀ inú ojó ẹ̀dẹ̀ inú ojó. ó ti tó ọ̀dọ̀ pásítọ̀ kan ló wà ẹ̀dẹ̀gbẹ́ ló wà ìmílẹ̀ ìgbẹ́ lójú. ẹ fún mi lókè jẹ́ kí n máa lọ kẹ́ tó gbá mi lójú. Yes. Come in if you're not a killjoy like Goke. So, this is how you and your people ridiculed me in my absence. Come in if you're not a killjoy like Goke. Oh. Oṣemodúpẹ́. Má bínú. Mi ò tiẹ̀ wá mọ̀ pé wọ́n ló ń bọ̀. Tó bá yẹ pé mi mọ̀ ní mi ò ní sọ bẹ́ẹ̀. And that is supposed to make me feel dandy, Abi? I said I'm sorry. Má bínú now. Bínú ẹ̀wẹ̀. Ẹni tó bímọ kí la rí fún náà. Débi mi ti fẹ́ máa bínú. Mo bínú. Ẹgbẹ́ nǹkan. Ó ti jáde. Okay, bolo lọ. Evangelism. Evangelism. Ṣé iná kọ́ àbọ̀njọ lọ ni? For where? Ṣé ìyá lọ evangelism? Máa cripple. Ṣé. So, kí ló ń kà? Short forever. Stuart Woods ni àbí? Yeah, right. Nice novel. It's quite interesting though. I know, I've read it. Ṣàlàfíà ṣàlùwà. Yeah, I'm good. Wọ́n dá kàwé lé. Àwọn boyfriend ẹ̀ tó pọ̀ yẹn ìkọ́kọ́ náà wò lè gbé ẹ jáde ni. Meaning, jọ̀ọ́ má gbé yẹn wá rárá o. Come off that. Yeah. Anyway. Okay, what do you care for? I made fried rice. Oh no, I'm good. But I will appreciate Shei's smoothie if there's still some left in the fridge. Go get that. Excuse me. Thank you. Excuse me. I quickly need to use the toilet. Okay. Fọwọ́ o, tó bá ti ń kó toilet kó fọwọ́ o. Hello, Sister Neverson. How are you doing this morning? Oh, same here. How is your son? Oh, yes, come in. Oh, Pastor John. Yeah, how are you? Hi, you're welcome, sir. Thank you. Pastor John. Fine, God is faithful. Inú mi dùn pé sọ pé màá wá ìdè yọjú sí mi. Ẹ ṣé gan sà. Great mi ò ní wá. Mo ti sọ fún yín tẹ́lẹ̀ ní church pé mo máa wá náà. Then ẹ lè bá mi sọ̀rọ̀ tó wà very important tó jẹ́ yín lógún tó yẹn. Ìwà kan tí kan sí. We are one body in Christ. Ẹ ṣé gan. You're welcome. Ẹ ṣé. Ẹ gbà. Ẹ ṣé gan sà. Lọ́rọ̀ tí bọ̀ máa rẹ̀ àti family mi lọ. I'm so grateful. Bébí yín kan. Pastor John o. Jagunlabi yẹn níwò yìí. Ó ti ṣeré lọ. Ọlọ́run àkọ́ máa fi ṣú ẹ̀ṣọ́ gbogbo. Iyo.
Eléyìí tí mo wá ní a special God's visitor. Kí ni kí n fi ṣe yín lálejò sá? Ó pẹ́ tí mo jẹun náà ni mo bọ̀ wá síbí. Kí nìyẹn? Kí lẹ máa jẹ, kí lẹ máa mu jàre? Ẹ ṣé gan, very much alright. Sit down. Thank you. Ẹ ṣúọ̀. Very much. Sister Bisola ń kọ́. We thank God. Ó jẹun sí mi lọ́rùn. Olúwa ṣe. Sister Ṣèyí náà ń kọ́. Wọ́n wá bí. Ní ìmọ̀ pẹ́jọ wa. Àjọ wa ni ẹ kúlé. Ẹ wá jókòó. Kò ní dà fún yín. So, wọ́n sọ bẹ́ẹ̀, mo dẹ̀ bá bẹ́ẹ̀. Àbí bẹ́ẹ̀ kọ́? Kí ni ìyẹn máa? Kí n la pẹ́pẹ́rẹ́ mú ẹ ni. So ìwọ, man shall not live by bread alone. Òun ni ìyá àbí. So, eléyìí tó dàbí ìgúnnukọ yìí, òun ni shawarma àti cupcake. Sister Ṣèyí. Kí ni? Ṣèyí, what are you doing here? Kí ló ń lẹ́nu? Kí ló ń lẹ́nu? Kí ló ń lẹ́nu? You been scream my husband. You been scream my husband. You been screaming. Ṣèyí. Àbí kò fẹ́ dà fún. Ṣèyí. Do you realize she's a church member? Church member. Ṣèyí, you are embarrassing me. Ṣèyí. I swear, this is the last straw. I can no longer tolerate her. You will tolerate her more. Pastor John, ṣé ẹ ti gbàgbé ni wípé 40 times báyìí òun ni èṣù ló fi tàn Jésù Kristi Olúwa wa jẹ. Even though àmọ́ wípé kò sẹ́ni bọ́dì kò sẹ́dà láyé kankan tó lè gba nǹkan tí Jésù Kristi gbà. All the same, Sister Iniabasi náà ńkọ́. Níbo ni wọ́n wà báyìí? She has gone home. Want to treat her, but why will she keep embarrassing me everywhere? Can't I talk to people anymore? It's okay. It's okay. Ó dàbí pé tó time tí mo tún máa wá sílé yín. That would be better. Kọ́nà ǹjẹ́ kò gbọ́ náà ni. Bó tí nǹkan tó pọ̀ jù yẹn bá lọ ṣọmọ lọ́mọ ńgọ́, ṣé nǹkan tá à ń sọ yìí la máa sọ ni? Ọlọ́run ò ní jẹ́. Ọlọ́run ò ní jẹ́. Àwa ò ní rógun àkàwọ́ sẹ́yìn òròjọ́. Ṣé ti gbọ́? Ọ̀rọ̀ náà lákòókò wọn bá Sister Ṣèyí sọ. Àwọn bá wọn sọ̀rọ̀ náà lọ́wọ́ àdéjẹ̀ kan gbọ́. Ṣé ti gbọ́? Ẹ jẹ́ take it easy. Ma, Bíbélì ní tó bá jẹ́ pé ojú ọ̀tún ẹ̀ ló máa mú ẹ dẹ́ṣẹ̀ ká yọ sọnù. Tó bá jẹ́ pé ṣe yìí ló máa mú mi lose Christian life mi, ó máa better ká túká. Pastor John, ẹ má sọ bẹ́ẹ̀ yẹn rárá. Bá ṣe máa sọ̀rọ̀ bẹ́ẹ̀, Ọlọ́run ò kí ń túgbé ìyàwó ká. Tí a bá ti rí èèyàn méjì báyìí sọ́dọ̀ ti so pọ̀, kọ́njọ pẹ̀lú ra wọn títí láéláé ni. Ẹ má sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn o. Ìgbà wo gan-an ni Sister Ṣèyí máa ń wà nílé? She's always at home tí ó bá ti rìnrìn àárẹ̀ lọ. Pastor John, I'm surprised at you. Má sọ̀rọ̀ dé nípa ìyàwó yìí náà. She's your wife. Whether you like it or not, she's your wife. And besides, there's never smoke without fire. Mi ò tí carry out investigation ti tèmi nípa ọ̀rọ̀ tó wà nílẹ̀, so mi tí really mọ nǹkan tí mo fẹ́ sọ. I have not heard her own side. Ọ̀rọ̀ títí yín nìkan ni mo ṣì gbọ́. Tí somebody ma fi carry out investigations mi, I want you to take it easy. Ṣé ẹ̀ ń gbọ́ mi? Kẹ́ ẹ ṣe sùúrù. Tí mo bá ṣèwádìí gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, I'll get back to you. Ẹ̀yin ẹrù jọ́ sílẹ̀ náà mi ti gbọ́ our side of the story. Okay, ma. Sister Ṣèyí. Sister Ṣèyí. But the last time tẹ wá sọ́fíìsì mi, mo ṣe bí ẹ promise mi wípé ẹ ní máa ṣe àwọn nǹkan tó máa bá ọkọ yín nínú jẹ́. Bẹ́ẹ̀ni, lóòótọ́ ni mo promise yín. Àmọ́ ṣé àwọn sọ fún yín wípé àwọn ń ṣe nǹkan tó máa múnú èmi dùn ni? Ẹ sọ fún mi. Àwọn nǹkan wo gan-an ni pásítọ̀ ń ṣe tó ń bí yín nínú àbí tó ń bà yín nínú jẹ́? Ẹ sọ fún mi. Bí ẹ ṣe máa o, bí a kì bá mi bí torí mi mọ àwọn nǹkan tí mò ń ṣe. So, but seriously, I'm tired. Don't you hear me? I love you so much. You have no idea how deep my sinks in admiration of you. Me paro. I know. Coming. To prove it. Where are you going to? Patience is fetching. I'm tall. Coming. Okay. I'll come there.
Don't come! What are you doing? To make love to my darling wife. In the kitchen? So, we shouldn't passion in crazier places. That's right. I miss those things. Ṣé torí wípé wọ́n dẹ̀ ti di pastor, show me pé ká má ní nice time money. Stop. But you should know I have what I'm doing presently. And you ought to know, man shall not live by bread alone. Ẹ dáhùn mà, ṣé gbogbo àwọn good time ta níyẹn ṣé a gbọ́dọ̀ ní mọ́? What's wrong with having a good time with your husband? There's nothing wrong with you having a good time with So, your husband. Kí ló wá ṣẹlẹ̀? Tí n bá sọ wípé ó yá o as ọkọ àti ìyàwó, á sọ fún mi pé man shall not live by bread alone. Oh, really? Ma, like seriously? So, what shall man live by? Oh? What is wrong with me getting naughty with my husband? Ṣé nǹkan kan wrong inú ẹ ni? Anyway, èmi ò tẹ ráyè ẹjọ́ wẹ́wẹ́, èmi ò rojọ́ mọ́, mi ò dẹ̀ ṣe wàhálà mọ́ bí mo ṣe wà yìí. Bó bá ṣe ń bá lọ yìí, ó dùn gan. Ẹ jẹ́ káwọn máa ṣe tiwọn, kémi náà máa ṣe tèmi. Ó wà okay bẹ́ẹ̀. Ṣé ẹ má ṣe bẹ́yìn. Ṣé ti gbọ́, I quite understand, where you're going. I understand you very well. Christianity ò gba gbogbo nǹkan tẹ́ ń sọ yìí lọ́wọ́ wa, àti wípé pastor. Yes, man shall not live by bread alone. But it does not say man shall not have bread at all. Àwọn ò sọ wọ́n fẹ́ di Apostle Paul ni. Ìgbà tán dẹ̀ mọ̀ pa Apostle Paul àwọn ṣẹ́jọ́ kí wọ́n fẹ́ yàwó fún. Sister Ṣèyí, ẹ gbọ́dọ̀ submit fọkàn yín o. Apart from ọ̀rọ̀ Christianity, even ní ayé òde ìsìn, ẹ gbọ́dọ̀ ṣe ìfẹ́ inú ọkọ yín. At the same time, bẹ́ẹ̀ náà ṣe ní needs, lọ́kọ yín náà ní needs o. Ìwọ̀n tún ìwọ̀n sí ni. Ṣé ti gbọ́, but pastor, please, no more man shall not live by bread alone. Every time I see another breaking of the day, I say thank you, Lord. Thank you, Lord. Every time I see another breaking of the day, I say thank you, Lord. Thank you, Lord. My brothers and sisters, ẹ̀yin màmá mi àti bàbá mi tẹ́ wà níbí báyìí lónìí, tí inú rẹ bá dùn wípé Ọlọ́run kà ọ́ mọ́ àwọn alààyè lónìí, gbé ohùn ọpẹ́ sókè kó yin Ọlọ́run tó pọ̀ ní ipá àti agbára. Yin Ọlọ́run tó dá ọ sí, ọba tí ò jẹ́ kó o dòkú, ọba tí ò jẹ́ o gbòkú ọmọ sí. Ọ̀pọ̀lọpọ̀ ibi tó ti gbà ní àwọn ènìyàn ti gba ibẹ̀ kọjá tí wọn ò dẹ̀ sí mọ́ lónìí. Ẹlòmíì ò tiẹ̀ jáde ńlẹ̀ rárá, àmọ́ tó jẹ́ pé inú ilé tó wà náà ló ti kó títí ẹ̀. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alààyè tó dá ọ sí, ọba tí ò jẹ́ o ṣègbé, ọba tó ń fàánú gbé ọ̀rọ̀ nítorí pé kò kí ń ṣe pé torí bó o ṣe dá tó, kò ń ṣe nítorí bó o mọ̀rọ̀ sọ, kò ń ṣe nítorí wípé o wà healthy, nítorí pé o lálàáfíà lọ́lọ́run ṣe dá ọ sí. Àmọ́ wọn Ọlọ́run ọba nínú ipá, nínú agbára ẹ̀ láti dá ọ sí yìí. Every time I see another breaking of the day, I say thank you, Lord. Thank you, Lord. Every time I see another breaking
Ọlọ́run ní kó o mú wá nítorí pé kó lè wà lálàáfíà? Kí ni Ọlọ́run ní kó o mú wá kó lè wà láàyè ara ẹ̀? Gbogbo owó